èjì balẹ̀ ìpàlẹ̀ àgbẹ̀sì ó pa ẹ̀pàtẹ́wọ́ fún balẹ̀ ìpàlẹ̀ àgbẹ̀sì. kò sí tó jọ ọlọ́run lókè lọ́múdà especially lórí stéèjì wa àfi gbogbo wa lórí stéèjì àtàwọn èrò tó ń bẹ níbi ìgbà yìí lábẹ́jú àti gbogbo wa lọ́lọ́run lókè lọ́wọ́ lè ìyẹn ní kọ́ra mi. Balẹ̀ tó pọ̀ ìwà oníkọ́lá àfi wọ́n lé yín lọ́wọ́ sáàtì. Ẹ̀yin lọ gbàgbà tí ń gbà láì lára ọba tí ń gbà láì lẹ́yìn kankan. Ẹ̀ẹ́dọ́gbọ̀n ìwà gbà mí lè ní kọ́lá ń bì. Àti dé bí ara àgbà ìjà ni àfọ̀gbogbo lélẹ́kùn wọn lè yọwọ́ bí síbi láì láwọn nírọ̀ yìí ní àfidálé ayé ìyẹn làwọn àkókò sí lè ní ìjáfẹ́jọ́ ọba wájú ọba tẹ̀ ọba tẹ̀gbẹ́ ọjọ́ ọba tẹ̀gbẹ́ òsì ọba táàrí gbogbo àwọn abáyọ̀dá káà tó máa ṣeré. Ẹjọ́ kójú mi lè ṣe bàbá wa mi dá. Torí mo dágbére nílé gbére fáwọn ìyá mi ò ní inú o. Sáfẹ́jọ́ mo dágbére nílé gbére fáwọn ìyá mi ò ní inú o. Ìyàbá sọ́mi lọ́fọ̀ ọkọ̀ karabata. Ìyá mi lélòdì òògà àlọ́bọ̀ òun lọ́wọ́ lẹ́nu. Ọmọ kékeré Kọ́lá gbogbo àgbààgbà Kọ́lá fún mi lórí èrí ìṣó Àjàní. Obìnrin Kọ́lá mo rí bàbá ẹjọ́ pé ní. Gbogbo ọkùnrin Kọ́lá pátápátá látọ̀gbé délé mo ti sọ. Ṣẹ̀kẹ̀rẹ̀ ni mí. Mi ò kí lọ sí ògbò ìbánújẹ́. Àríjọ́ àríyọ̀ ní tọmọ tuntun. Fún mi lórí èrí ìṣó Àjàní ọjọ́ mẹ́jọ. Tábà ti kọkùnrin tábà ti kóbìnrin sáfẹ́jọ́ takọ́mọdé takágbà. Kò sí ilé ìta àtúnfẹ́ wíwọ́ sáfẹ́jọ́. Ká máa bẹ̀rẹ̀ àní èèyàn lọ màlúkù wo. Àti kọ́kọ́ pọ̀lọ́ tó bá wà sáyé. Bàbá ti gbà àkóso wa ní kọ́ńtà àkóso wa. Ẹyin ti Kọ́lá ẹwú bàtà mi ẹsẹ̀ méjèèjì mo bá débi ẹjọ́. Tí bá ń lọ ilé àbàtà sáfẹ́jọ́ má jẹ́ kó lọ lọ́gọ̀ mẹ́jọ. Torí pé kò sí ń tá òrùrù. Òótọ́ la ní síkírọ́rìtì ṣùgbọ́n èmi fẹ́ síkírọ́rìtì ìkọlẹ̀ yẹn ọlọ́run tó láyé ọmọ ìlú mo fẹ́ jù ẹ jẹ́ ká ṣàyẹ̀wò ìsáfẹ́jọ́. Ìgbà tá a bá rí ìrà pápá ìsáfẹ́jọ́ nínú mi máa ń dùn àìjáde ẹ̀yìn tí Kọ́lá. Ẹ̀rẹ̀kẹ́ ní sọ́wọ́ pé máa wọlé ẹ̀yìn tí Kọ́lá ìbẹ̀ tí mo fẹ́ bẹ̀ yìí ṣe ni pé sáfẹ́jọ́ ò dára. Ẹni bàjẹ́ ní owó o. Àǹkárá tó mú ìpele ìdíwọ̀ sáfẹ́jọ́ ẹni pé sáfẹ́jọ́ ò dára. Ẹ jọ ẹgbẹ́ tí mo mọ̀ yìí ni wípé ìgbàkigbà tá a bá parí eré bá a bá fẹ́ máa lọlé. Ẹ mọ bó ṣe máa rí ìwà bá máa sáfẹ́jọ́ ọmọ ilé ìjọ ẹgbẹ́ mọ̀kàn wá ilé ìwé ní ìgbà. Àjà ni alábẹ̀mọ̀ mi fi jẹ́ sáfẹ́jọ́. Káàkà lè tó owó rẹ̀ bó ṣe máa lọ ẹ mọ̀ pé torí tó bá kúrò níbi sáfẹ́jọ́ o wọ́n retí mi ní lọ́dọ̀ wa ìyẹn ní tẹ̀lé. Ẹ bá fi mí lọ́kàn balẹ̀ wa kọrin dáadáa. Ìgbà tí ìyálẹ̀ méjì tó dorí lọ a máa sáfẹ́jọ́. Alákòó méjì bàbá wa mi dá balẹ̀ oníkọ̀ lábẹ́lẹ́ òjò káàrí ìyípo. Sáfẹ́jọ́ ló pàdé ju orílẹ̀ àtayé ní Canada ní ìlú Toronto. Ó náwó títí lójú àgbò òdọ́gba ní. Ọdún 20 bàbá gbére. Ìkọlà àlùsì ni màá ti pè é lólóró. Ló pàdé ju orílẹ̀ àtayé ní Toronto ní ìlú Canada. Ó náwó títí lójú àgbò òdọ́gba ní. Ọdún 20 bàbá gbére. Ìkọlà àlùsì ni màá ti pè é lólóró. Ìgbà tó kọ́kọ́ sọ́bẹ̀rẹ̀ ọ̀bùn kò rọ́ lówó pa. Ìgbà tó kọ́kọ́ sọ́bẹ̀rẹ̀ ọ̀bùn kò rọ́ lówó pa. Aláṣọ Smith lápapọ̀ pọ́ọ̀mù ìdúró ní àtàwẹ̀ oníwọlé kò ogún ọkọ̀ ìpàdé ìdúró
wọ́n ní bọ́ọ̀ mi mo bọ́ kù sí lọ́gọ́sẹ́ ó fẹsẹ̀ méjèèjì bẹ́sì ní alákìsà ó sọ wọ́n lé òní paṣọ fún mi bẹ́ẹ̀ lórí ìjìnlẹ̀ kì í ní padà aṣọ yìí aláṣọ smith ọlá group of company ìlú sáfẹ́fẹ́ mi ní ìgbà àgbà ni ó. nípàdé ìjìnlẹ̀ ìlà ìtayé nítorí kò ní ìlú kàràdà ó náwó títí lójú àgbò orí náà ní ọdún 26 December pé ìkọlà ọdún sì ní máa ti kò wọlé lórí. tí táyé bá sọ bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀. ìgbà tó ṣe bẹ́ẹ̀ o ó kúkú ṣe ìpín yẹn aláṣẹ ìṣẹ̀tọ́lá irúfẹ́ ẹ̀kọ́ èèyàn àjà ní ọ̀gbàgbọ́ ìgbà tó sọ bẹ́ẹ̀ ó wá ṣe bẹ́ẹ̀ ó ti mú lè ń sọ èdè ọ̀rọ̀ nígbà ìwọ̀n sáfẹ́ pé àmàmà táyé ti mú lè ń sọ. ìkọrin ìlú ọ̀pẹ tí rí bọ̀ ẹnu nípa ìpapọ̀ ni mo ṣe rí bọ̀ ọdún mo dábò má bà mí. sáfẹ́gbọ́ gbogbo ẹlẹ́nu rọ́sọ̀ tó bọ̀ wọ̀ sọ ó bá sọ̀rọ̀ ní ọ̀pá akọ̀rọ̀ má sọ tó bá yá. tó bá rọ̀ sí sọ ẹlẹ́nu lè fọ́rọ̀ sọ àwọn ọmọdé wa tó jẹ́ ọ̀rọ̀ mọ́ sọ ìyẹn jábọ́ bí ọ̀sán ni wọ́n retí kọ́lé dáṣọ rí àkọ́wọ́ wọn fún àìmọye èèyàn tó ń gbé lẹ́kúlé ká kò sẹ́yìn méjì ọ̀dùn ló kó bá. kábàkà kò tó ẹ̀sán ìdílé ara mi èèyàn mi ọ̀rọ̀ mi ìkìlọ̀ ní òsì kábàkà kò tó ẹ̀sán. èní yìí ọjọ́ bẹbẹ ni o nǹkan mẹ́ta là ń ṣe papọ̀ lénìí à ń ṣe ọdún márùn-ún tí baálẹ̀ wa olóyè high chief Lukman Sulaimon Ọdúntàn ẹni máa kúre tó di ọdún márùn-ún lórí ìtẹ́ bàbá wa lénìí a dẹ̀ ń ṣe ìkọ́lé ọdún sì dé 2024 ìkẹta baálẹ̀ wa high chief Lukman Sulaimon Ọdúntàn ẹni máa kúre ó ti gba part 2 baálẹ̀ which is upgrading. ẹni ìkọ́ládé àti ayẹyẹ ọdún márùn-ún bàbá wa Lukman ní orí oyè agbẹ́ọ̀ká fún èyí ọlọ́run gba iye wa à ń lọ sínú gbogbo ètò báyìí ó yá ẹ máa bá wa lọ bàbá gbogbo àwọn kan tó ń bọ̀ owó àmọ́ débíláyé àtàlàáfíà àwọn tá a ti wà ń bí ọlọ́run gba gbogbo ògo Jésù Olúwa wa. Al-Fatiha bismillahir rahman alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ọdọọdún là ń rógbó ọdọọdún lẹ̀ wà ń wà ọdọọdún ló ń pa olórí àtẹ ọdọọdún lẹ̀ máa wà sówó ẹ̀ là sọ́là ẹ̀ là sókìkì. gbogbo ìjọba bẹ́ẹ̀ yìí lágbàmọ ẹ̀fọ́ yọ̀ wá ẹ̀ ní fìbànújẹ́ lọ ìdààmú yóò ní dé báyìí yọ̀dá yóò ní jọ yìí bọ́ bá tàmẹ́tà wọn ṣe gbogbo ìrora náà bẹ́ẹ̀ lè máa rí o. ọ̀sẹ̀ tó kọjá a ṣèdúpẹ́ ní mọ́ṣáláṣí Central Mosque Ìkọlà Adúsì ní ọjọ́ Jímọ̀ bẹ́ẹ̀ náà ní ọjọ́ Sunday àwọn CAN Christian Association of Nigeria a ṣèdúpẹ́ lọ́dọ̀ wọn náà a dẹ̀ ti ṣe ìdíje eré bọ́ọ̀lù eléyìí tí a ti gbá láti sàmì sí ọjọ́ òní paríparí ẹ̀ òun làwọn ń ṣe lé ní ìbáyìí. ọmọ abúlé descendants a ní dààmújọ lọ́wọ́ ẹ̀ lókè àjọ rògbò àjọ mìpọ̀ àjọ rìpọ̀ àjọ ó ti yé yín àjọ bá ń ṣe kíní yẹn pọ̀ ni kí wá ó yẹ kó jọ síbi kan envelope gbéra pé 100k mímí ayé o ẹjọ́ pé wà ọmọ yín ti dé sáfẹjọ́. ẹ jẹ́ ká ṣe báyìí ká kọ́kọ́ fún làdó náà kó fi onídòdò làdó dà bá a kí ó kì í baálẹ̀ wa. ìjẹ́ ní ẹgbẹ́ni mi ọmọ olóòlà tí bàbàjà làgbẹ́mọdé ọmọ olóòlà tí wà kọ́lu ẹmu èjìjì sẹ́nu abẹ jẹ́jẹ́ ìjẹ́mọdé ọmọ olóòlà tí bùfẹ̀ tì mọ̀. rẹ̀jẹ̀ ní ẹgbẹ́mọdé ọba kí n tó rojú bọ́ mo ti di ọmọ ní kọ́nàkọ́nà abẹ́. ẹwé náà yíró mo rí ibà lọ́dọ̀ kí n tó máa lọ báàmí àtẹ̀sán balẹ̀ ọjà. báàmí ọmọ rọta odò ọmọ rọdẹdẹ wọmi ọmọ fi kóòtù yọjú tó fi gbọngàn ojú kẹtù ọmọ àdìkúta mẹ́tẹ̀sùn kọ́lé ló ń pàkúrọ̀ tó gbàdúrà ọmọ oníwọ̀n kan àìjìnà.
ìbà mi dọwọ́ orí nǹkan tèmi. ọmọ àdìsá mo ráwọ̀ wọn ò kúkúrú inú kó wa. bẹ́lẹ́bẹ́lẹ́ ọkọ̀ lù ú. bẹ́yàn bá máa kú rin ọwọ́ ẹ̀ ní ewò. onígbà tèmi kọ́nà. olú ọmọ gbogbo kọ́lá dùsì. bẹ́lẹ́bẹ́lẹ́ ọkọ̀ lù ú. ọkùnrin àkọ́kọ́ ní gbogbo ìkọ́lá dùsì sánú wa. sọ́ǹbà mi tọ́jú bàbá mi. ó tàkìtì bí ẹni sọ̀pánù ọmọ ọba láńlẹ́jẹ́ láńlẹ́jẹ́ kù ẹlẹ́ẹ̀kejì nǹkan lọ ṣé bàbá ń bẹ láàlàáfíà ara. Bálẹ̀ má bọ̀jà tí yóò dá a jẹ o, má bọ̀jà tí yóò dá a jẹ o. Ọlọ́run wọn bá má bọ̀jà tí yóò dá a jẹ. Má bọ̀jà tí yóò dá a jẹ o, má bọ̀jà tí yóò dá a jẹ o. Ọlọ́run wọn bá má bọ̀jà tí yóò dá a jẹ. Baálẹ̀ wa ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Èkíní nípa ìfẹ́. Baálẹ̀ wa fi ìfẹ́ bá gbogbo àwọn ará ìlú lò, àtọmọdé àti àgbà. Àwọn Haúsá o, Ìgbò àti ẹ̀yà tó kù gbogbo wọn ni wọ́n kó mọ́ra. Àwọn ọ̀dọ́ ìlú ó kó wọn mọ́ra. Tẹ́ bá wo inú ìlú Ìkọ́lọ́dúnsìn, ohun mèremère ti wọ inú ìlú ìwá. Ọ̀nà ó ti wọ inú ìlú ìwá. Baálẹ̀ wa tó ti bọ́ sí ìpele kejì. Pátú àwọn baálẹ̀ nísìnyí tó sì jẹ́ ohun ìwúrí ńlá tó jẹ́ ohun ayọ̀ ńlá fún àwa tá a jẹ́ olóyè wọn. olórí ìlú ló ṣíwájú yìí àwọn tí ẹni tó jáde yìí ọmọ abúlé ní sẹ́ńdà àti Ìkọ́ládùnsì ọmọ appreciate títí ìràwọ̀ torí ìjọba àsìkò ẹ̀ máa ṣàwòyẹ fún ọba ní bàbá tẹ ọwọ́ àtàkìtì kẹfọ́ lùwẹ̀ bàbá ní bàbá tẹ ó gbọ́dọ̀ kó 200,000 ọmọ abúlé ló wà ń bí ìṣẹ́jú kan fi tẹ́ḿpò sí fi ẹlẹ́ fi fílì sí. Agbadalamọ̀dá olùkọ́ òṣòkòtò tó tí wọ́n ti kì bọ́ Agbadalamọ̀dá. Gba titi wọn ó rojú, gba titi wọn ó ráyè. Eku ń ké bí eku o, ẹyẹ dẹ̀ ń ké bí ẹyẹ. Àdúpẹ́ fọ́lọ́run. Àsìkò tí wọ́n tú gbogbo ìlú lára, ẹni tí ò ní ó ní. Àdúpẹ́ àsìkò tí wọ́n sàn wá sówó, ó sàn wá sọ́mọ, ó sàn wá sáyìkú balẹ̀ ọ̀rọ̀. Nǹkan mèremère dẹ̀ ni wọ́n ti ṣe orí àpèrè bàbá wọn yìí. agbègbè ìpẹ́pẹ́ fújì ṣẹ́kùṣẹ́kù ọmọ mú síra. Ìkọ́ládùnsì lọ pé bí. Ìkọ́ládùnsì la wá wá o. wọ́n pé Múdàṣírù Àjàní Múdàṣírù Sáfẹ́jọ́ alágbó méjì ọ̀rọ̀ ọ̀gá ńlá nọ́mbà 2 Múdàṣírù Sáfẹ́jọ́. ìrìn àgbègbè tó kọ́ fújì tí wọ́n sọ ẹ ò lè bá wà ní ibẹ̀ yẹn mọ́ ọ̀rọ̀ tí kúrò ní ibẹ̀ ti pẹ́. olóyè ní mọ́mì yẹn ó lọ́lá ní dáàdì kò máa ní kó lọ́ọ̀lá láyé o ẹ ò lè bá wà ní ibẹ̀ yẹn mọ́ ọ̀rọ̀ tí kúrò ní ibẹ̀ ti pẹ́. olóyè ní mọ́mì yẹn ó lọ́lá ní dáàdì kò máa ní kó lọ́ọ̀lá láyé. ẹ ò lè bá wà ní ibẹ̀ yẹn mọ́. àwa ti kúrò ní ibẹ̀ ti pẹ́. olè ní wọ́n mi yẹn ọlọ́lá ní dájú kò máa ní kó lọ́ọ̀lá láyé. ẹ ò lè bá wà ní ibẹ̀ yẹn mọ́. àwa ti kúrò ní ibẹ̀ ti pẹ́. olè ní wọ́n mi yẹn ọlọ́lá ní dájú kò máa ní kó lọ́ọ̀lá láyé. táwọn tèmi bá ti dé ìwà ti mọ.
Báwo tèmi bá ti pè mí wọ́n ti mọ̀ wọ́n lágbègbè tó pọ̀ fújì òṣèré ibi bàbá jẹ́ ká lọ sáàgó yẹ̀wò ọmọ wa ní pé ọdún tó pọ̀. Ọmọ wa ní pé ọdún tó pọ̀ gan o ọmọ wa ní pé ọdún tó pọ̀ gan. Láti bí ọdún márùn-ún sẹ́yìn oríṣiríṣi ìlọsíwájú ló wọnú ìlú yìí. Ọjà wa náà ó ní ìlọsíwájú. Gbogbo àwọn Haúsá tó jẹ́ pé wọ́n wà ní mile 12 mile 2 gbogbo pátá náà ti wọnú Ìkọlá wa tó ti ń tajà nínú ọjà wa. Ìlọsíwájú àti tẹ̀síwájú ó bá wa nílùú Ìkọlá tá a dẹ̀ fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run k'Ọlọ́run jẹ́ ká túbọ̀ máa tẹ̀síwájú sí. Ijó dijó baálẹ̀ Ìkọlá ọdún sí torí pé oní nǹkan làájú ó ṣe. Bá a bá sọ̀rọ̀ nínú olórin fújì tó ti pẹ́ tógo òsì wọmi sáfẹ́jọ́ òkèrè Ọlọ́run ló gbé wọn ga kìí ṣe èèyàn gbogbo ẹni tó máa rògbòlò ẹ bá fún ọ ní àtẹ́wọ́. Ijó dijó baálẹ̀ bẹ́ẹ̀ ni mò ń kí Ìbàdàn Ìtẹ̀lé mò ń kí wọn bẹ́ẹ̀ ni mò ń kí Prince gbogbo yín la kí o over to you. Ijó dijó àìsí ní kúmọ́nù Sùláìmọ́nà ní ọdún tọ̀ ẹni máa kúre. Ọmọ olóṣàwòrán ìrọ̀rọ̀ màrí bẹ̀rẹ̀ wọ́ mi ọmọ àfikún tí ojú àjẹ òun fi gbọ́ pọ́nlẹ́ yẹn kúrò tó tu. Ọmọ lọ́ta àwọn ọmọ lọ́ta o. Sùláìmọ́nà ọmọ awolẹ̀ tí mo fi tọ̀wọ̀ tọ̀wọ̀ bá àrùkọ Lukumanu mi ọmọ ọdún tó ẹni máa kúrò lọ́ta. Ọmọ àfikún tí mo gbọ́ àjẹ òun fi gbọ́ pọ́nlẹ́ yẹn kúrò tó tu ìkọ́mọdé máa fi lè ta. Ẹ fún mi lọ́rọ̀ sọ ìyára bí. Báwo ẹ máa bá Lukumanu Sùláìmọ́nà ìwọ̀n ṣọlẹ̀ dúpẹ́ èèyàn ní Sùláìmọ́nà balẹ̀ nípa ọ̀la máa dákọ̀ jákòó bàbá. Ènìyàn ẹgbẹ́ tẹ́lẹ̀kọ́ ló ti rí bàbá wa àjọyọ̀ alágbèbè kìlọ̀ tí kì í lọ. Akínlápá mi sọ́dọ̀ èkó pọ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ bíi nínú ọkọ̀ wọn ní ọ̀rẹ́ mi dáadáa ni. Ọkọ̀ tí sáré bá gbogbo ṣe ìṣúra àìsí Lukumanu ní sọ́dọ̀ ọmọ náà. Ọkọ̀ sọ̀rọ̀ fàtí Oníkọlá. Eré yìí làwọn ṣe ìlú yìí làwọn gbòòrò. Balẹ̀ eré yìí làwọn ṣe ìlú yìí làwọn gbòòrò. Mo mà ti dé ètò èyí ti lù eré yìí làwọn ṣe. Kábíyèsí ọba Abdul Akínbùnmi ẹ̀sọ̀sọ̀ ń kọrúkọ ọ̀gbọ́n fún mi àjọ ni tí má kọrúkọ ọ̀gbà fún mi yẹ̀yẹ́ mi ni. Kábíyèsí báàmí wà bàyí ọmọ abúlé yìí o olórí adé òde bàbá mi ṣe ẹkú tó ẹlẹ́ta bàbá mi sábẹ́bẹ́ ọ̀rọ̀ tí lọ́dún tó kọjá tí mo wọlé aṣàkéde pé àwa ṣe rálì ọ̀dọ̀ wọn la gbà tí mo fi lọ sí airport tí fi padà sí Amẹ́ríkà bàbá olórí adé òde bàbá mi ṣe ọmọ pé lówó orí mi là kí mi o àkíní olórí ilé adé òde wa àgbẹ̀dẹ̀ yìí lè olórí ilé adé òde wa àgbàyè paramọ́lẹ̀ ọ̀rọ̀ lọ sí i àkíní owó ẹgbẹ́ kí n bá àkíní olórí adé òde wa àgbẹ̀dẹ̀ yìí àkíní olórí ilé adé òde wa àgbàyè paramọ́lẹ̀ ọ̀rọ̀ lọ sí i àkíní owó. Máa bá lọ àkíní mi.
afọ́fọ́ máa ń bọ̀ bálá ọba bálá ọ̀pá mẹ́sàn-án gbogbo òkè ọ̀tá bàbá ti kọ lẹ́tà sí mi tipẹ́tipẹ́ mo ṣe ń bọ̀ ní òkúpa mẹ́sàn-án apàṣẹ àbáàsì ló máa ń sọ fún ìwé ọmọ àṣàmẹjọ bálẹ̀ oníkọ̀ọ́lá àìṣe ìṣẹ̀lẹ̀ ọgbọ́n àkíyèmọ̀ sílẹ̀. Ọ̀rọ̀ yìí làwa ṣe ìwé yìí làwa lò. Èrè yìí lakúkú máa ṣe níbi àwọn ọmọ àṣàmẹjọ. Èrè yìí làwa ṣe ìwé yìí làwa lò. Oníkọ̀ọ́lá ò mo mà ti dé ètò ìròyìn tì í. Èrè yìí làwa ṣe. Mo mà ti dé ètò ìròyìn tì í. Èyí làwa ṣe. Ọmọdé tọ́ báwo ni Alhaji Ajíbọ́lá náwó? Ajíbọ́lá Alhaji ìfọwọ́jọ́ ṣé ààrẹ ìmúṣẹ́lẹ́gbọ̀n àwọn abínú wáyé bàbá sọ fún mọ́tò àgbà Ajíbọ́lá ọkọ ààrẹ láti máa ń lọ oṣù wà nílé wọn lóòrùn gbà ọdún máa kú orin lọ́tà ọmọ lọ́tà àrùn òun ọmọ àrùn ọ̀gbọ̀wọ́ mi ọmọ ìyá ẹgbẹ́ lọ́tà kábíyèsí nípa mọ́tò gbogbo òkú táyé máa ń lọ lára àgbàsá gbogbo. Kábíyèsí wọ́n fẹ̀sùn kọ́ mi wọ́n ní ìsáàsálẹ̀ mi wọ́n kọ́ lẹ́tà sí mi mo ti rí lẹ́tà àgbà wọn. Gàbàsílẹ̀ àbáṣilẹ̀ lẹ́kọ̀ọ́ apàṣẹ gbogbo ìpamẹ́sẹ̀ òkè ọ̀tà ó ti mú lẹ́tà wá fún mi. Kábíyèsí ọba ṣe pinnu àti bí a ti mú ní gbèmí káàkiri káàbíyèsí àwọn eléyìí àwọn ọba tí o fẹ́ràn ìbèrè wọ́n fẹ́ràn ìbèrè wọ́n ọgbẹ́ fẹ́ràn ìbèrè káàbíyèsí kọ́mọ ìgbàgbọ́ ìmọ̀ àṣùwà ẹgbà wa bàbá máa bọ̀ ojúbọ ọmọ ọmọ àbọ̀bọ̀ ni. Oṣù ọkọ̀ bájọ́nù sọ̀rọ̀ ìwé oṣù dúpẹ́ káàbíyèsí náwó àkọ́mọ lọ́dọ̀ gbogbo ìpamọ́sọ̀ lókè ọ̀kan. Ó màmá ṣókò mọ́ òòlù oṣù kábíyèsí kò mọ́ òun bàbá wa. Kábíyèsí kò mọ́ òun bàbá wa kábíyèsí àkọ́mọ́ ńlá fọ́. Ọmọ mọ̀ náà òun mọ̀ ọ̀gbọ́n ni ìmùlẹ̀ abẹ́ ìdáyọ̀ ọba bálẹ̀ gbogbo abúlé òkè mo sì wà lórí ọmọ ìyá àgbọ̀ tó bá ti gbọ́ bàbá mo wà lórí ọmọ ìyá àgbọ̀ sàgbẹ̀gbọ̀ kí n tó gbàgbé ọba kí ṣùfàkókò akínú bá dà ọba kí bàbá yẹn ní lèlè ọmọ arúgbó lè bàbá ọkùnrin báyọ̀ bọ̀ máa ṣe bàbá àdìgbò ilé oṣù wà lórí bàrà lọ́dún ìkọlá ọmọ ìyá àgbọ̀ ọba ti dọ́ bàbá àjàní alákòókò méjì kò bàjẹ́ ọlọ́dún kò ṣàánú mi òun láti ìfọ̀rọ̀mọ́ ní gbèjì. Adébáyọ̀ ọba òde ọ̀bára àgbọ̀ Èdùmàrè bílẹ̀sì mi òun gbogbo abúlé òkè ọwọ́ yín ló wà ní Adébáyọ̀ sáfẹ́jọ́. Kìlẹ̀kùn káṣẹ̀ rèé gbogbo abúlé òkè ọdún gbàrà wà ní Adébáyọ̀ gbogbo abúlé òkè pátápátá òkè. Oṣù gbogbo abúlé òkè balọ̀ lámúwé ọ̀dọ́fín balọ̀ lámúwé ọ̀dọ́fín ìwọ̀n balọ̀ gbogbo abúlé òkè ọlọ́wọ́ àmàmà sábọ́jọ́ làbúgbò gbé wá àlàyé onígbàgbé lọ́kì onílé-ìdá sí lọ́kì onígbàgbé lọ́kì onílé-ìdá sí balọ̀ ọba gbèrè tí lóyún fọ́kọ̀ onígbàgbé lọ́kì onílé-ìdá sí lọ́kì ìwọ̀n tó bá gbé lọ́kì onílé-ìdá sí lọ́kì ẹni bá fẹ́ gbé lẹ́kì tí ó lẹ́kì. Ẹjẹ́ káàdì báyọ̀ béèrè tí mo fẹ́ kọ́. Báyọ̀ ra gbé báyọ̀ ẹ máa béèrè tí mo fẹ́ kọ́. Ẹni bá gbé lẹ́kì orílẹ̀-èdè sí lẹ́kì. Èèyàn tó gbé lẹ́kì orílẹ̀-èdè sí lẹ́kì. Ẹni bá fẹ́ gbé lẹ́kì tí ó lẹ́kì. Kó lè gbé lẹ́kì tí mo lè bá jà. Àbákùnrin ìyàlókè làbáká.
balẹ̀ abúlé ìnáwó. mo ti kọrin yẹn ti pẹ́ ìdílé owó orin náà balẹ̀ abúlé ọdún adé báyọ̀ bàbá wa. èèyàn báwọn lámúlò ọ̀dọ́ sí bàbá ẹni bá gbé lọ́kì lórí ló dá sí lọ́kì. èèyàn tó bá gbé lọ́kì lórí ló dá sí lọ́kì. ẹni bá fẹ́ gbé lọ́kì sí lórí lọ́kì. kó lọ gbé lọ́pẹ́ kì í ṣe bọ́ ní ìpájà. àbákúlé kìlá ní kìlá dáadáa. ilé làá gbé wá. ẹjọ́ kíkà alẹ́ rẹ̀ lábúrò ọ̀gbọ́n sí rẹ̀ rábìlì dáadáa. àbùkùnrin akímù àbíyù rẹ̀ baálẹ̀ ilé láàbùrò ọ̀gbọ́n sí. baálẹ̀ gbogbo láàbùrò ọ̀gbọ́n sí. wọ́n náwó mọ́tò àṣàfẹ́jọ́ olórí ìsìmọ́tò mi ọ̀pẹ̀rẹ̀ mi gbogbo amóhùn ọ̀gbọ́n sí. wọ́n náwó mọ́tò àgbàdàgbàdà owó kì í gbèsè nìyẹn ní fíństáàkì. bàbá ẹ̀yin ló lè wo amúlò ọ̀dọ́ sí ibọ̀ èyí ìbẹ̀sà lówó wà o ìbẹ̀sà lówó wà o ó lórí ìsìmọ́tò ọ̀pọ̀ yẹn ní ìyẹn kárí o àyàkókò àjílẹ̀ ìsìmọ́tò 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 àyàbálẹ̀ àkókò àjílẹ̀ ìsìmọ́tò alámúlò gbogbo amúlò ọ̀dọ́ fi pátápátá. baálẹ̀ gbogbo amúlò ọ̀dọ́ fún oṣùwà àkókò àjílẹ̀ ọkọ̀ ìsìmọ́tò baálẹ̀ lábúlé òkú náà àlàyé tá a bá ti fún ẹ̀rí níbi bóyá tó bá dọ̀jọ́ mọ́ndé. baálẹ̀ lábúlé òkú adédáwọ̀ mọ́ náà rẹ̀ sábẹ̀dọ̀ wọ́n náà wọ́ aṣọ. àkókò àkíkò ọkọ̀ yìí sí fọ́ọ̀tò gbogbo amúhùn ṣe bọ́wọ́ rẹ̀ ló àkọ́ yìí sí fọ́ọ̀tò balẹ̀ amúdúró àkíkò ọkọ̀ yìí sí fọ́ọ̀tò. adédáwọ̀ owó bàṣẹ balẹ̀ akíkọ̀ ọkọ̀. ọkọ̀ ká máa ń dúró ìbálẹ̀ gbogbo akíkọ̀ ọkọ̀ ká máa ń balẹ̀ balẹ̀ akíkọ̀ sálẹ̀ owó orí wọ́n náà wọ́n máa bá àṣà gọ́gọ́ gbogbo akíkọ̀ pátápátá wọ́n yóò lọ́ àká mọ́lù balẹ̀ ọ̀gá kíkọ̀ ká mọ́lù lórí ìlógo wọ́n náà wọ́n máa bá àṣà gọ́gọ́ ká mọ́lù yọ̀ ṣe sáfẹ́gọ́ abẹ́lẹ́gbẹ́ ikọ̀ lábí balẹ̀ akíkọ̀ ká mọ́lù ọmọ ṣe o. balẹ̀ oríta àṣálú ọmọ wọlé balẹ̀ oríta àṣálú ọmọ wọlé ọmọ aráàbá o. alájú bá táyì ní ọmọ ìjọba akíkó lọ́ọ̀tà ìyẹn ládùúgbò tiwa alájú bá táyì gbogbo balẹ̀ gbogbo oríta àṣálú wọ́n bá délé ẹ̀fíṣẹ́ mi fàájì àìpẹ́ ọgbọ́n mi àkọ́gbé àwọn ó ti kú nípa wo. ó máa gbọ́ àṣàfẹ́fẹ́ mi múlẹ̀ ọ̀gọ́gbọ́n ni baálẹ̀ ó máa ṣe fáńtà ìlú. ilé lóríta àṣálú pátápátá baálẹ̀ lóríta àṣálú ó ṣe fáńtà ìlú. ọmọ 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 máa wọlé yìí fún mi ọkùnrin gbọdọ̀ lè ìdálé báyìí oríta sábúrò ọ̀tún kan lọ́sí ìdálé akíkọ̀ owó náwó kó màmá ṣe wọ́n kẹ́ o. gbogbo oríta sábúrò kalẹ̀ ọ̀rọ̀ ìjọ ṣe lóde kó tètè lóde tẹ́lẹ̀ tẹ́. alájú fatayi ògbọ́n tètè lóde tẹ́lẹ̀ tẹ́ lọ. báyìí oríta sábúrò kò ṣe lóde tẹ́ lọ. báyìí gbogbo oríta sábúrò kò ṣe lóde tẹ́ lọ. Bàbá máa wọ ọ̀rọ̀ bàrà bọ̀ ọ́. Bàbá ọjà ẹ máa wọlé fún ara ìgbà o. Ọkọ bàbá ọjà o. Bàbá ọjà o. Bàbá ọjà.
ọjà o àwọn náà máa ń pè mí lábẹ́ ẹ̀rí gáàsà àfọ́jọ́ ṣe lórí bẹ́ẹ̀ ọba mi kọ́ máa kí bọ̀ lórí òdìrí mi ọmọ akíbọ̀ mi alias bàbá ọjà o bàbá ọjà o fàásì adékọ́lá lórí òdìrí mi àwọn náà máa ń pè mí lamẹ́ríkà bó ìsàfẹ́jọ́ ọmọdé ta musa bàbá ọjà o bàbá ọjà ẹjọ́ kí ni ẹni bá bàbá ọlọ́jà rẹ̀ sọ fún ariwo ọjà kó lè bá bàbá ọlọ́jà láéláé ariwo lásán ni wọ́n ń pa máa jẹ́ ìṣúná òde ọjà kíbọ̀ fa àdékọ́lá ó dàrú bàbá ọjà sàríwọ̀ alájọ àṣùbíyà o owó bàbá orí àṣìṣe ọkọ̀ fàtìmọ̀ ló ṣe ọkọ̀ fàtìmọ̀ ló bàbá bá ṣìṣe bàbájà oṣù bàbájà gbogbo olùkọ́lá bàbá ọjà gbogbo olùkọ́lá o adékọ́lá fásù gbọ́dọ̀ ọkọ̀ mákìmọ̀ mi ṣe ìgbóhùn nínú bàbá ọjà o àwọn náà máa ń pè mí ìgbà tí wọ́n wà lamẹ́ríkà ìgbà tí táyé lówó aláṣẹ èèyàn sáfẹ́jọ́ mi ń gbà ṣọ̀rí táyé ṣe é ní kọ̀ọ̀lá o èmi àti táyé ṣe ìkọ́lá láàjọ pàdé ní Canada ló fi sọ pé sáfẹ́jọ́ ọdún 26 o ṣọ̀rí táyé ṣe é ní kọ̀ọ̀lá ìyẹn táyé lówó aláṣẹ Smith Ọlá group of company tó ń bẹ́ẹ̀ ní ìlú òun lájọ pàdé ní Canada ló bá ní sáfẹ́jọ́ ọdún 26 wàá ṣeré ní kọ̀ọ̀lá kò ṣe ní ṣe èméjì ló bá pè bàbá ọjà sórí àgbo ìgbà tí mo ní abẹ́yẹ̀ yíká ní bàbá ọjà bá pè mí ìgbà tí mo kúrò ní Canada tí mo ní abẹ́yẹ̀ yíká ní bàbá ọjà bá pè mí o chief kí ni olè bá bàbá ọlọ́jà lọ pariwo ariwo ọjà kó lè bá bàbá ọlọ́jà. Ariwo lásán ni wọ́n ń pa. Ẹgbẹ́ ń ká aláṣẹ. Àjọ yìí ká ń gbé tiẹ̀ bọ̀. Aláṣẹ ló ń kílé tó. Alájà Fatima mọ́tà ló máa ń wò ó. Ayábàbọ̀ ọjà náà rí o. Máa gbé lọ Fatima mọ́tà. Ayábàbọ̀ ọjà náà rí o. Ó máa ṣe èso láwọn ọ̀nà òkè. Aláṣẹ ló ń kíni. Sáyidi ìṣúná ìmọ̀nà aláṣẹ ló ń kúrò tó. Ọkọ̀ orúkọ àyà tó ṣe gbọ́ o. Ṣọdọ́ tí ń jẹ́ Sáyidi ó wá Sáyidi rẹ̀. Ṣùgbọ́n ìmọ̀ náà lè. Aláṣẹ ló ń kúrò tó. Èyí lè yámi. Ọkọ̀ orúkọ àyà tó bàbá rí sí. Bàbára sọ́tù. Bàbára sáàdì bàbá kàfáyà. Bàbára sáàdì ní bàbá àlùyáyé o. Owó orí àfọ̀jà ẹni tó kú yọ. Òun àmà sáfẹ́jọ́. Aláṣẹ mẹ́kúrò tẹ oní ẹtì ń bẹ ní Kọ́lá. Ṣé láwọn ọ̀rọ̀ òun mọ́tò sàròdì o. Ọmọ Ìlọrin àfọ̀jà náà ló ń gbò tó yọ. Oyè sáfẹ́jọ́ mi mú ta aláṣẹ mẹ́kúrò aláṣẹ Ọ̀làjà. Ọkọ̀ tí irú káyà dùn ní mọ́tò síláìmọ̀ náà wọ́n ní Malọ́bọ̀ sílẹ̀. Sáfẹ́jọ́ ìlú Ìlọrin ìṣèlú wàhálà kan. Ìlú Ìlọrin ìṣèlú ìlú tẹ̀jìnà sílẹ̀ ohun tó sọ máa lò fọ́nà Ìlọrin ní. Ìlú tẹ̀jìnà sílẹ̀ ohun tó sọ máa lò fọ́nà Ìlọrin ní. Mọ̀pẹ́ síláìmọ̀ náà mú àbúrò Sáídì mi. Ọkọ̀ orúkọ ayájọ́ Sáídì aláṣẹ náà kú ló tẹ̀ ọ́ ìyẹn ní kò lọ́ọ̀kú. Bàbá tó ní ẹ̀sàkì bàbá Kàfáyà. Ó ṣe bàbá Aláìṣàtù. Bàbá Aláìṣàtù rẹ̀. Ó mọ̀ máa ṣe alága yóò ṣe onímọ̀ ńlá. Alága Rúkàyà lè rọ̀ bọ̀dọ̀ ṣe. Tí mo rọ́dọ̀ wọ ọkọ̀ Rúkàyà tó lè náwó lọ́wọ́. Ọkọ̀ Rúkàyà tó lè aláṣẹ mọ́kú. Ọkọ̀ Rúkàyà tó lè. Ọkọ̀ Rúkàyà tó lè máa jẹ́ ìfúnni ẹbí àbátí.
Sùlẹ́mọ́nù ọkọ̀ ìkáyà tù ọkọ̀ ìkáyà tù. Ó bá ìsàfẹ́jọ aláṣẹ mẹ́kúrẹ́ tẹ́ oníkọ̀ọ́lá lẹ́wọ́ yìí. Ìgbà tí mo débi sáfẹ́jọ́, òwe ti ṣe kí mi fún wa, màmá sáfẹ́jọ́ ọkọ̀ ìkáyà tù. Bàbá onírasátì bàbá bàbá yà tù wọ́n ṣe. Bàbá Aisha aláṣẹ ọlọ́jà ọkọ̀ ìkáyà tù. Aláṣẹ mẹ́kúrẹ́ tẹ́ èèyàn bàbá ìjà ní kọ́ lálẹ́ wò yìí. Ẹgbẹ́ ṣé àwọn ọkọ̀ ìkáyà tù. Sùlẹ́mọ́nù ọkọ̀ ìkáyà tù. Èmi rè lè lọ rí. Rè lè lọ rí. Rè lè lọ rí. Rè lè lọ rí. Tẹ̀lú kàyà tù. Èrè lè lọ rí. Èrè lè lọ rí. Mo fẹ́ rè lè lọ rí. Nítorí sílẹ̀ ìmọ̀nà mi. Tí ń jẹ́ Sàyídì mi. Aláṣẹ ní kúrò tọ̀ ọ́. Bàbá tó ní Razaki mi. Bàbá Káfáyá. Bàbá Báyì Ìsáàtì mi. Lórí Àfọ̀njá lẹ́rú ìròyìn. Ìbẹ̀ ní yàrá ọ̀lọ́, ìbẹ̀ ní yàrá ọ̀lọ́, ìbẹ̀ ní yàrá ọ̀lọ́, ìbẹ̀ ní yàrá ọ̀lọ́. Àkàrà àtẹ̀sí ìbẹ̀ ní yàrá ọ̀lọ́, ìbẹ̀ ní yàrá ọ̀lọ́, ìbẹ̀ ní yàrá ọ̀lọ́, ìbẹ̀ ní yàrá ọ̀lọ́, ìbẹ̀ ní yàrá ọ̀lọ́. Àkàrà àtẹ̀sí ìbẹ̀ ní yàrá ọ̀lọ́. Rúkà ọkọ ní òkèrè mọ́sùlùmí rẹ̀ wéhókù. Àlékún òkèrè mọ́sùlùmí rẹ̀ wéhósà. Torí kọ́kọ́ tó débò tí mo lò rí lọ. Aláàbò lọ́wọ́ ìbọn ní jọ̀bú òde o. Ìrè lè lọrí. Torí súnlá ìmọ̀ràn mi. Ọkọ̀ orúkà yà tù mí. Aláṣẹ mẹ́kúrò tọ̀ ni. Bàbá tó ní Razaki ni. Òṣè bàbá ti kọ́ fọwọ́. Bàbá Báyì Ìsáàtì ni. Mẹ́kúrò tọ̀ ni. Ìlọrin Àfọ̀njá ni mo kì í yẹ. Ọmọ Gèrè Àlímì. Gèrè Àlímì àdúgbò táàrí wà wá. Gèrè Àlímì. Gèrè Àlímì àdúgbò táàrí wà wá. Ọmọ Gèrè Àlímì. Gèrè Àlímì àdúgbò táàrí wà wá. Gèrè Àlímì. Gèrè Àlímì àdúgbò táàrí wà wá. Ọmọ Gèrè Àlímì àdúgbò táàrí wà wá. Gèrè Àlímì. Gèrè Àlímì àdúgbò táàrí wà wá. Sábẹ́jọ́ tó bá ti gbóhùn mi o, ọmọdé bẹ̀ rí ìrànlọ́. Àbẹ̀jọ máa wúlò gbogbo àgbàsọ. Àjọba àlọ́ ìyẹn Sùlẹ́mọ́nù Sáyídì. Ọ̀pọ̀lọpọ̀ aláṣẹ lọ́dún àjọba àlọ́ òde. Àbẹ̀jà gbogbo àjàsà, àbẹ̀jà gbogbo àjàsà. Àbẹ̀jà àlàjọ ẹ̀sán náà. Owó sábẹ́jọ́ tó wọ́n lọ. Wàláì ọmọ péré bì kọ́ tòbí kọ́ ni. Yá Jamiu ló ṣe, Yá Jamiu Abigu developer, bẹ́ẹ̀ fẹ́ kọ́lé ìwé bàbá ọ̀rọ̀ wọn. Yá Jamiu Yá Jamiu Abigu developer, ó bàjá sábà bọ́ ọjà o, bàbá ọjà o. Yá Jamiu tó bàjá sábà bọ́ ọjà o. Owó bàbá ọjà ní kọ́lá o. Yá Jamiu ó yá gbogbo lórílẹ̀. Wọ́n ti sọ ní níta gbogbo lórílẹ̀. Wọ́n ti sọ gbogbo ọjà. Yá Jamiu lájàsà gbogbo ọjà. Ọjà tó lórílẹ̀. Wọ́n ti sọ ní níta ọjà tó lórílẹ̀. Wọ́n ti sọ ní níta. Wọ́n ti sọ ní níta. Gbogbo lórílẹ̀ sọ. Wọ́n ti sọ ní níta. Gbogbo lórílẹ̀ ti sọ ní gbogbo Ìbàdàn ti sọ. Fúláàtì lẹ́nu. Àjàní
Àjàní alágbèlè yìí ni mo tó yá Àjàní ò bá bọ́jà. Gbogbo ìfọ̀lá àmàmà sáfẹ́ ìjọ gbogbo àjàsá. Wọ́n lọ́wọ́ ẹ̀ ló wà yá Àjàní o. Kò kalẹ̀ ìyá alájẹ́ oníkọ̀ lábàṣe. Ìyá alájẹ́ ìkọ́lá. Wọ́n náwó nígbà Àjàní o. Àjàní ẹ̀ gbọ́dọ̀ lẹ́lẹ́ tuntun. Oṣù bẹ́ẹ̀ níbẹ̀ yẹn. Àfi níbi ìfẹ́lọ́pàá yóò ẹ̀ ṣe kan. Àjàní alágbèlè yìí ni wọ́n ṣe ń rí. Akẹ́kọ̀ọ́ lójú ọlọ́run ṣàfẹ́jọ́ ojú àdúgbòṣe. Baálẹ̀ jẹ́ èèyàn tó kó níyàn mọ́ra, èèyàn dáadáa, èèyàn tó mọ iye èèyàn. Tọ́lọ́run á túbọ̀ máa bá wa gbà fún un. Tẹ́mi rẹ̀ á pẹ́ fún wa, táwa náà á pẹ́ fún un. Tí gbogbo Olúkọ̀lá ò ní bàjẹ́, ká máa jàjẹ́ yóò àjẹsẹ́kù. Ṣẹ̀ṣẹ̀ kálukú wa kó má kọjú ìdá sí. Èyí tá a ṣe ní Olúkọ̀lá ọdún sí yìí, kó má fi bu wa. Ká tún fi kọ́lé mọ́lé, ká tún fi lọ́lá mọ́lá ni o. Káànú tún fọ̀ nínú ayé wa táwọn ọmọ wa. Ó ṣiṣẹ́ takuntakun oríṣiríṣi ló dẹ̀ mú wọ̀lú. Tẹ́ bá dé bus stop tẹ́ lọ sọ́nà Èjìgún ó ṣe àwọn barricade nítorí accident tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ táwọn èèyàn ń kú lọ́tún lọ́sì. lẹ́yìn yẹn gbogbo street by street ló máa ń make sure pé every year la máa ń grade tá a dẹ̀ ń ṣe tí gbogbo ẹ̀ tó mú tó máa ń lọ gerege lórí ẹ̀. yàtọ̀ sí yẹn gbogbo ẹnikẹ́ni lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà tó bá bá ìṣòro dọ́dọ̀ ẹ̀ ó máa ń tán ìṣòro yẹn fún wọn. ẹ tí ì rí nǹkan kan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. wọ́n á pẹ́ lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà wọ́n á jọba ìlú yìí kọ́kọ́ dẹ̀ ní ṣe wọ́n àrùn burúkú ò ní wọlé tọ̀ wọ́n atẹ́gùn burúkú ò ní fẹ́lù wọn wọ́n á jèrè àwọn ọmọ wọn á dirú wọ́n á digba ikò ní ṣèyàwó fún wọn lágbára Ọlọ́run. Bíkú kọ́ máa ń gbé ẹ̀ lálejò mọ́, bàbá wọn ti wọlé. Sáfẹ́jọ́ Prince Yusufu onígbà Àdámọ́sí ọmọọba onígbọdọ̀ máa ń lọ mọ́ra àgbàwọ̀ wọn ni. Ẹ̀gbọ́n bí sísàlẹ̀ ẹ̀wọ̀ ìwọ̀n jagunjagun gbogbo ìgbọ́dọ̀ pátápátá. Sáfẹ́jọ́ Oṣù Yusufu onígbà Àdámọ́sí. Ìwọ̀n sáfẹ́jọ́ mẹ́rin ọ̀dọ̀ àgbàgbà ni. Èyí olúwo gbogbo orí àgbẹ̀fẹ̀ pátápátá pé Àjàní alágbó olókùnrin sáfẹ́jọ́. Olúwo gbogbo orí àgbẹ̀fẹ̀ ló kí ògbómọ̀tọ́ èèyàn bá lọ ọ̀nà ṣe. Èèyàn bá lọ ọ̀nà jòkó. Ẹ bá tọ́jú sí bàdà ẹ bá dètò ìlú. Ẹ bá tún bàdà nítorí ọ̀nà ṣe o. Ó máa máa ṣe yúrúdúrú ọmọọba oníkọ̀dọ̀ jagunjagun gbogbo ìkọ̀dọ̀. Olúwo lórí ilé àjòkó. Ẹ̀bọ̀n bí sílẹ̀ rí ẹ. Ẹ̀bọ̀n bí sílẹ̀ rí ẹ. Yusufu ọmọ oníkọ̀dọ̀ jagunjagun tí ń jẹ́ ìfún. Ẹ̀bọ̀n bí sílẹ̀ rí ẹ. Èmi sáfẹ́jọ́ ọmọ ẹ̀bọ̀n bí sílẹ̀ rí ẹ. Ẹni máa kúrò aṣèlúkú mọ́nà ìṣúlẹ̀. Ẹni lóde ní. Àmọ̀pọ̀lọ́ lórí ọ̀la èmi ní ọjọ́ tẹ́lẹ̀kọ́ lóṣòro. A fẹ́ kí ìjọba Èkó kí wọ́n bá wa rí sí àwọn ọ̀nà inú ìworo ní àárín ìlú Ìkọ́lá Ọdúnsì àti pé a fẹ́ kí wọ́n gbé baálẹ̀ wa láti ìpele kejì tí wọ́n wà báyìí kí wọ́n gbé kan sọ wọ́n di ọba. So ara nǹkan tí àwa ń gbàdúrà fún ní gbogbo ìgbà nìyẹn nítorí pé baálẹ̀ wa ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ní ìlú Ìkọ́lá Ọdúnsì. A ní ilé ìwé, a ní hospital sí nínú ìlú yìí, and primary school, secondary school tó jẹ́ ti ìjọba. A ní tẹ́lẹ̀ o, a tún fẹ́ sí polytechnic university afẹ́kàngbé wá sí ìlú Ìkọ́lá Ọdúnsì tó lè tún máa mú ìtẹ̀síwájú bá ìlú wa níbí báyìí. Then a tún fẹ́ hospital ńlá. Mélòó la fẹ́ rí? Mélòó la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ kó tá sọ. Òlàlà yẹ àdúgbò àti sọ̀rọ̀. Ọjọ́ akéwòjọ gbogbo nǹkan lálẹ́ wo ni o. Ọtún ló náà wà máa sá mẹ́jọ o. Ọtún akéwòjọ nìkan la. Ọtún orí òwe kó bá pamọ́ lòdì lẹ́kún. Òrìṣà òwe bá pamọ́ lòdì lẹ́kún. Ọtún akéwòjọ gbogbo nǹkan lálẹ́ wo ni o. Ó náwó mi nígbà Àjàní sáfẹ́jọ́ ẹ fún ìyàwó ẹ láàyè o. Ọtún orí òwe kó bá pamọ́ lòdì lẹ́kún. Òrìṣà òwe bá pamọ́ lòdì lẹ́kún. Àǹtí Nàtàntàládà. Ó wò ó wọ́n pa
pamọ́ lórí lọ́kọ́ oníṣàwé má pamọ́ lórí lọ́kọ́ fàáṣíámà. Abẹ́yẹrú ẹrú sọ́kọ́. fàáṣíámà gbogbo ìkọlá pátápátá ó náwó mi ìwé náà ọ̀jọ́ ní ọtún àtúntò ọkọ̀ bọ́sọ̀ pé ń náwó ẹ bá ń fọ ọtún láyè ẹ jẹ́ kó náwó ìsáfẹ́fẹ́ ìgbé lálá ni màlúù máa ń ké owó làwọn nígbà lọ́wọ́ ọtún lẹ́yìn ìwé kí wọ́n pamọ́ bàmí lọ́kùn olùsàwé wọ́n pamọ́ bàmí lọ́kùn. Ọlá Màsítàdù ọ̀nà. ọtún náà rí ọkọ̀ bọ́sọ̀ ní ọtún. Màsítàdù orí lóde ọbẹ̀ bòjú mi. ọtún ọkọ̀ bọ́sọ̀ ń náwó ìsàlẹ̀ ní bó kó sí àwọn sọ̀tọ̀rọ̀ sálámà pẹ̀lú tagbátagbá ní òṣù ẹ̀sìn. Màsítàdù ọpẹ́ yẹnu. ọtún ọkọ̀ bọ́sọ̀ wọ́n ọtún Ṣèbó orí lóde. wọ́n àjọṣe máa ń yọ mí ọkọ̀ bọ́sọ̀ wọ́n ọtún akéwò jọ ní kọlá ọtún máa náà wà máa máa ṣàfẹ́jọ ẹgbẹ́ ọtún láàyè ni ẹgbẹ́ ọtún láàyè ẹjẹ́ náwó àmàmà ẹfún bọ́sọ̀ láàyè ẹjẹ́ kó náwó tó àjàní alágbèrè ní ìṣàfẹ́jọ torí kíkà bá ti rọ́kùnrin adìyẹ àti ìrẹ́bìnrin ó yá máa jó ọmọdà máa jó ọmọdà. Àgbẹ̀rúkà yé òṣè. Òyìn fáì chairman gbogbo nǹkan la ṣe ń sálọ ọmọdà. Máa jọ ọmọdà. Èèyàn Jamisa fẹ́ jẹ́ ọmọ wà lóko máa jẹ́ ọmọdà. Fáì chairman òru. Ọ̀sẹ̀ náà ṣáná ìlú. Àlùbámà náà òun gba ìjọba. Ọ̀tún akéwì jẹ̀ ní kọ́lá. Àgbẹ̀rúkà èèyàn màrí. Gbogbo ànímọ̀ṣọ̀ èèyàn màrí. Májọ ọ̀tún akéwì jẹ̀ òkùnkùn lárúkọ rẹ̀. Ọ̀tún ọ̀tún. Ó ṣe ọ̀tún ọ̀tún. Ọtún kọ́ gbọ́dọ̀ Nìkọ́lá ọtún náà wà lájà ní àjàdùmúdá sínú ìlúkọ ìgbàgbọ́. Olùkọ́ lọ́dún sí a máa gbìjú owó a máa gbìjú ọmọ a máa gbìjú àlàáfíà ara. Ní kábàámọ̀ ńkọ́lá o tá à ń ṣe lénìí tó máa tún di àsìkò tá a tún fẹ́ ṣe lóye báyìí adé àti gorí baálẹ̀ wà lágbára Elédùmarè. Ìta ń ṣe baálẹ̀ lénìí ábẹ́sì ló máa jẹ́ lọ́la lágbára Ọlọ́run àníkú sí mo ṣe ṣe Elédùmarè àgbàdúrà tiwa. Sáyà mọ́tò yìí òní bá ti wájú ó yẹ kó fẹ́ bá òbí lòrò. Ẹ sábẹ́ tó sáyà yìí kò lè bá ti wá ṣe. Ó yẹ kó ṣe òdìbò rẹ̀. Ó yẹ máa jó ṣéwù òbí. Ṣéwù lè ná owó gbà lọ́wọ́. Alẹ́ màmá ṣe é ṣéwù ló lọ́wọ́. Ṣùfù wáìsírèsì ọ̀gá ńlá mi ní kọ̀ọ̀lá ọmọ wúlọ̀. Ó mọ̀ mọ̀ ṣe é ṣéwù òbí. Mọ́kànjú oṣù àlùfáàjọ láti àwọn náà náwó alájà ni oṣù àlùfáàjọ láti ó mọ̀ ṣe àlùfáàjọ láti ilé tàlùfá láti lù mí gbogbo wọn náwó olóògbé àtàjà ni wà ló ń da òjì nínú ìfọ̀kì wà ló ń da òjì nínú ìfọ̀kì làbáyíká alábáyíká ṣàìmọ̀ ọjà ṣàì. Alifásọ láti ilé tàfàlà tí wọ́n ná àdúmọ̀nà náà òun mọ̀ ọ̀gbọ́n ni owó mọ̀ fàṣálàtù ránṣẹ́ o òun mọ̀ fàṣálàtù ránṣẹ́ owó mọ̀ fàṣálàtù ránṣẹ́ o òun mọ̀ fàṣálàtù ránṣẹ́ nígbà tẹ̀jẹ̀ máa gbé tẹ̀jẹ̀ máa gbé tẹ̀jẹ̀ máa gbé lọ́dún. Ó máa fa sàlátù ránṣẹ́. Sábẹ́jọ́ ń wó máa Fa sàlátù ránṣẹ́ o. Ó máa Fa sàlátù ránṣẹ́. Nígbà tẹ̀jẹ̀ máa gbé tẹ̀jẹ̀ máa gbé tẹ̀jẹ̀ máa gbé lọ́dún. Ó máa fa sàlátù ránṣẹ́. Ọ̀gá ńlá máa rí lọ lárúbá. Aláṣẹ white rose
bóyá yóò pọ̀ wọ́n mi. Bóyá yóò pọ̀ lọ́wọ́ ọ̀pọ̀ wọ́n mi ò bá rí rẹ̀ jẹ. Ẹgbẹ́ bíbí ni ọ̀pọ̀ ní ìmọ̀kì. Ọ̀jọ̀ gbogbo ilé onímọ̀ ẹni sọ́ọ̀dì bí bá gbogbo ilé onímọ̀. Wọ́n ti sọ́ọ̀dì bí bá. Ṣùgbọ́n ká lọ máa wú ọ̀yẹ́ rárá. Aláṣẹ white rose ṣùgbọ́n ká láwọn máa wú ọ̀yẹ́ rárá o. Ẹṣin ọkọ̀ fẹ́ràn àwọn máa ṣe ṣùgbọ́n ká lá aláṣẹ white rose ọkọ̀ fẹ́ràn àwọn oṣù ọkọ̀ fẹ́ràn àwọn oṣù ọkọ̀ fẹ́ràn àwọn ọkọ̀ fẹ́ràn àwọn ṣùgbọ́n ká lálẹ́ rí rẹ̀ aláṣẹ white rose bá tọ́jú ọgbọ́n mi ààrẹ musa lọ́sọ̀rọ̀ sẹ́ni oṣù ọkọ̀ fẹ́ràn àwọn bá tọ́jú ọgbọ́n mi abínú wáyé ọgbọ́n mi ààrẹ mú kárí o bá ọkọ̀ fẹ́ràn mi ọkọ̀ fẹ́ràn mi ọ̀gá láwọn ò kárí ọkọ̀ fẹ́ràn mi ọ̀gá lálẹ́ rí ọ̀rẹ́ ọkọ̀ fẹ́ràn mi aláṣẹ white rose. Aláṣẹ white rose ọ̀gánlá ní ìlú kí o ṣe ọkọ̀ fẹ́ràn mi. Aláṣẹ white rose phase 1 and phase 2 phase 1 phase 2 méjèèjì ọwọ́ ẹ̀ ló wà ọkọ̀ fẹ́ràn mi. Méjèèjì ọwọ́ ẹ̀ ló wà ọkọ̀ fẹ́ràn mi. Ọ̀gánlá mi mọ̀ òye báwo ìwọ mi ò ṣe bẹ́ẹ̀ sí mi. Ó tòkú bá ń fa sẹ́mẹ́ǹtì ó kọ́lé. Ọmọ mi ní ayẹyẹ àwọn èèyàn ìyájọ́ mi. Bá ń tọ́jú ara lápá dáadáa. Ó máa má ṣe èrò blessing mi. Bọ́ọ̀ bá mi ra sẹ́mẹ́ǹtì. Ẹ lọ rí blessing mi. Ìwé bọ́ ọba fẹ́ra ìyájọ́ búrò ní mo kì í yẹn. Ọmọ orí olùsìn mi nígbà gbogbo. Ó ṣe blessing mi. Mama náà mama rí ó dá ìyájọ́ mi ìyájọ́ mi ìyájọ́ mi ìyájọ́ mi lásìkò ìyájọ́ mi ìyájọ́ mi ìyájọ́ mi ìyájọ́ mi lẹ́rìsì lẹ́sì rí ọmọ mi bí ayé náà mama rí ìyájọ́ mi ìyájọ́ mi lẹ́sì owó lẹ́sì rí sàmọ́jọ́ ọmọ ẹ̀lọ́ kíní fọ́ọ̀mù ọmọ kiri fún òpin náà ẹ̀rọ kẹ́ni sọ̀rọ̀ kan máa ń wọ̀ ìlú ayé ọtún máa yọ ní òkú náà ọdún òdù náà ni àjọni ń bá àgbà tó kàkà bàmí ayé ní ìrọmọ bàmí ayé ní ìrọmọ ìlànà oṣù ayé ní ìrọmọ ọ̀run òkùnkù. Bàbá ní ṣàdúrà rẹ̀ ayé ni wọ́n mọ̀ bàbá ṣe o. Bàbá ṣàdúrà òmùsùn ayé ni wọ́n mọ̀. Ayé ni wọ́n mọ̀ ẹ̀rọ gẹ́dà. Ayé ni wọ́n mọ̀ bàbá oníṣàdúrà o. Ayé ni wọ́n mọ̀ òun ọmọ ẹ̀rọ ayé ni wọ́n mọ̀ bàbá oníṣàdúrà ọlọ́run. Ìlú Kọ́lá Ọdúnsì kó má ṣe bàjẹ́ kí ìlú Kọ́lá Ọdúnsì máa tẹ̀síwájú. Baálẹ̀ wa náà kó náà máa lọ sókè láìpẹ́ láì jìnà kí wọ́n jọba kí ọmọdé kó máa dàgbà sí i aláboyún kó máa bí wẹ́rẹ́ káwọn oníṣòwò kó máa rere ọjà kí gbogbo tá a bá dáwọ́lé nínú ìlú náà kó máa yọrí sí rere. Èrè kan máa ń tóbi lẹ́yìn máa dà o. Èrè géètì ní débi náà ọ̀bọ̀. Àwọn ọmọ oríta bẹ̀rẹ̀ àwọn tó jáde jù bẹ́ẹ̀ lọ. Ibikíbi yóò wù kálí pé ọ̀kadà. Ọ̀kadà ní káwá mọ̀lẹ̀ kálẹ̀ náà wà mí lọ́sẹ̀. Òṣè mọ́kù máa bò yẹ ní Makuru. Èmi ni mo mọ bí mo ṣe ń kala ayé òní o. Nítorí kala ayé mi ni tipẹ́tipẹ́ láti kékeré òní mo ti máa la ayé. Bí mo ti máa la ayé òní. Wàmọ̀ Súnlé bọ́ọ̀nà yẹ ní Makuru. Ọmọ ẹ̀dá mi báyọ̀ lọ́lọ́rọ̀ wo 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 ilé ìdíje ní kápẹ́ lóró máa ta. Ọ̀rọ̀
ìlú mi tó ti ká polówó máka ọ̀pọ̀ sákìrò ní ní ìyó olúwo ọmọ àgbàdo lórílẹ̀ ajé èkó ọmọdé tó yọ mí tó yọ bá ń bẹ̀ nílé ayé òun ẹ̀jẹ̀ kó nínú ọ̀hún máa wúwárí wọ́n ní ẹni máa kú ní ọwọ́ ara ẹ̀ ló máa fi fa ẹ̀yẹ wo súnlẹ̀ mọ́nà owó bàbá ti kú ó fàyè mẹ́mọ́ ọmọ tó ń bẹ láàyè ọmọ tó ń bẹ láàyè ọmọ tó ṣe náà wọ́n sí tó ṣe fi tọ́ ọ̀ka òun nínú kọ́mọ́nù ọdún tán yọ ọmọ ní máa kú rè ọmọ lọ́dà yóò lò yọ ọmọ arúgbó náwó ọ̀dọ́wọ́ kọ́mọdé ọmọ ilé jáwọ́ ọmọ mi kó tún yọ tí wà jẹ́ òun èrè owó lórí ẹ̀. ẹni máa kú rè lùkùmọ́nù àwọn ẹjẹ́ orí adé lórí orí adé lórí ojú ló wúrọ̀ iye òmẹ́lẹ̀ ẹ̀dá sọ̀rọ̀ ìgbẹ́ kò rí ẹ̀ lànà eré fún ẹ̀ o orí adé lórí ẹ̀ lùkùmọ́nù láti ọkọ̀ ọ̀dọ́dí ó ti tàpọ̀ lọ́wọ́ oníṣòwò tí ó wọ ọjà ní kùtù rẹ̀ oníṣòwò tí ó wọ ọjà ní kùtù rẹ̀ ìyọ̀dà àgbàdógbó títí ní bàágọ̀ pọ̀ ìyọ̀dà àgbàdógbó ìyọ̀dà àgbà ó wọ́n àgbà ó ìyọ̀dà àgbàdógbó ó sì ní bàágọ̀ pọ̀ ẹ má má dájọ́ bu ara àjọ ló ń ta ó ara àjọ ló ń ta ó ọ̀dọ́mọdé olóríire ọ̀dọ́mọdé àgbàlagbà olóríire onílé àgbàlagbà olóríire ẹgbẹ́ wa jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ wa jẹ́ ọ̀rọ̀ rẹ̀ onílé ìdáwọ́ sí èdè ṣùkú ọmọdé bá tó mọ́ ìgbà tí owó tó fà lọ́wọ́. Olùrẹ̀ dàrẹ́tọ̀ olùrẹ̀ tó ń bẹ̀ ní bus stop ìkọlá bus stop ìjọba fẹ́ sùn olùrẹ̀ ó dájú ní ẹlòmíràn lọ́wọ́ sínú kọ́ríkọ́rí. Adébáṣẹ́ gbọ́ ìgbà tí owó tó bá lọ́wọ́ wọ́n ń bọ̀ ẹ́ lọ́lẹ́ wọ́n ń bọ̀ ẹ́ lọ́lẹ́ gbogbo bá dánwò mẹ́rin ọ̀pọ̀ sẹ́wọ̀n bá ẹ̀ jẹ́ wọ́n bá ẹ̀ jẹ́ Adébáṣepọ̀ ìgbà tí owó tó bá lọ́wọ́ wọ́n ń pè é lọ́lẹ́ wọ́n ń pè é lọ́lẹ́ ọkọ̀ bá dánwò mẹ́rin ọ̀pọ̀ ọba lè jẹ́ orílẹ̀-èdè wálé lọ́dún sí orílẹ̀-èdè ẹjọ́ náà ọmọdé mi kò kí mílíọ̀nù sí lọ́wọ́ ṣe bá mọ̀ pé èèyàn bá bẹ́ nílé ayé àgbẹ̀ká ló ń tọrọ wàá fa náà nǹkan dánù àléyá fàlẹ́ ọdún sí ó ti ká gírẹ́tù amadade láyé ìpẹ́ oṣù lè kọ́nikọ́ni aṣojú ẹ̀mí mi aṣojú ẹ̀mí yẹn aṣojú ẹ̀mí wa aṣojú ẹ̀mí mi ó ti wà ní ipò 2 ṣe mọ̀ pé kọ́rẹ́kọ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́ẹ̀dágbò òkè òun kó mọ̀ ní ọmọ ní máa kú rẹ̀ ọ̀pọ̀ táìwò kẹ́hìndé ó jíjọ alájà wọn múlé ọmọ bàbá súlẹ̀ mọ́nà ọmọ sísọ mo mọ bí mo ṣe kẹ́gbọ́n mi tó tẹ̀lé kò wọ́n lórí. mo mọ bí mo ti kìlú kú mọ́nà mi ọmọ tó ń tọ́. ọmọ ní máa kú rẹ̀ sílẹ̀. ọmọ àjànà náà rẹ̀ àjànà náà lérò náwó sílẹ̀ ní o. sọ̀nà bá sọ̀nà rẹ̀ ojú rẹ̀ lẹ́rú òyìnbó. Adéwọlé tó ń jẹ́ dúró nínú ìlú. Bàbá sàlẹ̀ ọ̀jẹ̀ lójú tó kò sí tòmí. Ìwọ gbọ́dọ̀ làbúrò ní sílẹ̀ bọ́nà. Ṣáńkó lẹ̀rú wòyí ọmọ ìyá ẹ̀ lọ́ọ̀kọ́. Ọ̀gá lábẹ́ náà mọ̀ mí náà. Oyin ọba dọ́kà fẹsẹ̀ yọ ọ̀gá ńlá. Oyin ti gbáyé pírísìpà yóò ṣe mo dúpẹ́. Oṣù ọ̀gá ńlá náà wọ́n sì lè rí ọgbọ̀ yálà tó ọ̀gá ńlá.
ọkọ̀ yálà dé ọ̀dà ńlá. lókun mọ́nù àbíyè tàbí tàdá ẹ̀mí ìsúlẹ̀ mi àbíyè lọ́wọ́. Lúkú ṣàmàdú gbọ́fọ̀ lọ́hùn bàbá thank you God. Àtìmọye tó tepo, àtìmọye tó ta gáàsì, àmọye tó ta kósí, àwọn òmọye tó tẹ̀jẹ̀. Nínú ọ̀sùn ìṣòro, ó ṣe ọlọ́run.